Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be, let's watch it right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Àwa lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀wẹ̀lẹ̀ 30 bay ni sẹ́ẹ̀tì 30 bay ni mo ní silver mo ní gold 30 bay ni silver ẹ̀dá gold ẹ̀dá gold ọwọ́ mi yìí dá kí ló dé ẹ̀ mú gold ẹ̀ jáde a ní gold ẹ̀ kò sí rẹ̀. àlá ní gold. ẹ mọ̀ mọ̀ pé ó wà báwo ní pálí lọ́hùn ló wà lóhun ní tọ́jú àwọn. lọ́hùn yẹn ló wà. a ní ẹ̀wù 30,000 sẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀tì rí ó ẹ̀rí ẹ bó ṣe ń peṣẹ́ ẹ bó ṣe ń peṣẹ́ ẹ bó ṣe pẹ́ bó ṣe wà tó bá bó ẹ má bà mí rajà mọ́ ẹ fẹjọ́ mi sùn ẹ fẹjọ́ mi sùn àní kẹ́ fẹjọ́ mi sùn ṣẹ́ẹ̀rí tó bá ti bó ẹ fẹjọ́ mi sùn ẹ bá sọ pé mo wà lórí live chat báko bá sọ pé mo wà lórí live chat ṣẹ́ẹ̀rí tó bá ti bó ẹni mú ẹ wò ẹ rí ó complete ní 30 bay 30,000 òun da sí gòdì ẹ̀dẹ̀ bá mi yọ èlò lélẹ̀ eléyìí 22 náà ó pọ̀ ó pọ̀ ó pọ̀ 22 náà ó pé ó complete eléyìí 22k ó pé ó complete ẹ̀rí 3 tones ni tó bá gbélé ìsáyà yìí tẹ́ẹ̀kì fẹ́ nǹkan tó kó ti yẹ yìí 3 tones ni tó bá wà rò pé ìyàwó pásọ̀ ni ò fẹ́ kó kínní ó lè gé gbogbo kínní kó gé dànù débi tó bá wọ̀n kó fẹ́ kó dúró dé bó ṣe wà yìí àwa lélẹ̀ 22,000 ni ẹ tún mú mi tó jẹ́ ilé wa ó yá ẹnìkan ò lè máa ṣe kí ni wọ́n ń ṣe lọ́hùn kí ni àwọn tó ọmọ ẹ̀dà ibo làwọn ìjú àwọn ọmọ ẹ̀dà àwọn ọmọkùnrin ẹ̀dà wọ́n ń ṣi ni bá mi pè wọ́n wá. ẹ wọlé 18,000. Lele. Sẹ́ẹ̀tì ẹ̀kan tí mo sọ yẹn gold yẹn 30,000 sẹ́ẹ̀tì ẹ̀kan tí mo sọ fún yẹn tí mo ló ní gold 22 lele 22 lele 22 lele morúkọ sẹ́ẹ̀tì ni morúkọ ẹ̀ Rẹ̀mí Tinubu ẹ bèrè Rẹ̀mí Tinubu yàwó president Rẹ̀mí Tinubu ẹ wọ Rẹ̀mí Tinubu ẹ lọ wò yá ibi àyẹ̀wò nírú sẹ́ẹ̀tì wọ́n nírú sẹ́ẹ̀tì 30,000 irú òṣì wo ni ẹ lọ dó síta ṣé ẹ ya wèrè ni ẹ báyìí kí n ṣépè fún yín o ẹ dẹ̀ lọ dó síta ọmọ yẹn náà tó máa ṣe oúnjẹ tó ẹ wá máa gbé oúnjẹ ẹ lọ́ máa lọ rojú òṣì ta àwọn eléyìí tó ọjà ń bí ẹ lè bá wa já nǹkan bí. ẹ báyìí kí n ṣépè fún yín o tó lára ara ń kan Gaza mi gidi o. olúwa mi ẹ̀rọ. ó tọ̀rọ̀ ni nà ìwé ẹ̀dẹ̀ wá dẹ́ látàárọ̀ láti àtẹ̀bà before 7. eléyìí 20,000 ẹ má bínú jà wọ́n múnú bíyàn ni nà tábàárì àwọn mẹ́rin dẹ̀ lọ jókòó síta wọ́n dẹ̀ ń ṣeré ń bẹ̀. Eighteen. O sure? 20 ni o. 20,000 owó tí wọ́n lè tì.
ó ti dàrú pẹ̀lú lọ́mú mi 20,000. òótọ́ ọ̀nà wọ́n ṣe wàhálà gan látàárọ̀ náà olófo eléyìí tí mo tún fún ẹ lówó oúnjẹ kó lọ tó lọ ṣe dìlíbì ó wá wọ́dé òkun fẹsẹ̀ palẹ̀ òṣì kiri ó fẹ́ kí wo máa la nǹkan mórí ẹ̀ sórí ẹ̀ máa straight báyìí kan ra mọ́ ẹ̀ ele 12,000 ó yá ẹyọ 12,000 nílé a ní gold ẹ̀ nù 12,000 ní earring pendant and cord 12,000 12,000 a ní gold ẹ̀ tẹ́bà yín jà ìkẹyìn kan máa bá a dì mọ́ 600 ẹ̀ mọ̀ fẹ́ ṣiṣẹ́ 12,000. 12,000 lélẹ́lẹ́. 9,000. 9K. Oh my God. I love this. Eléyìí náà fine pa. Kí ni mo sọ fún yín? Ó fine pa. Ó fine pa. Ó fine pa. 9K ni. Ó fine. Ó fine. Ó fine. Ẹ̀yin èèyàn, mo fẹ́ fún yín ní information kan. Mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín. Ẹni tó bá pè mí tẹ́ bá ní kí n advice kí madam ẹ bá Lizzy sọ̀rọ̀ ẹ má bá mi sọ orí burúkú ọ̀rọ̀ mọ́. Number one, most of you bá mi rajà rí rajà ẹ wá máa send message sí mi ẹ máa send link sí mi ẹ máa sọ ẹ bá Lizzy sọ̀rọ̀ ẹ bá Lizzy sọ̀rọ̀ ṣé ẹ bá mi rajà ṣé ẹ customer mi ni àbí kí ni kò gùn pa most of you ẹ má ṣé ẹ lẹ́ni tó bá mi rajà customer mi ló lè bá mi sọ̀rọ̀ kí gbogbo nǹkan máa wọ̀ mí létí o ẹ wá fẹ́ máa fọ̀rọ̀ Lizzy ẹ̀ ń tà mí ẹ̀ ń ṣí ere ni ta ló pè yìí ṣé mi àti yín jọ jẹ́ fáǹsì ni ṣé mo ti fẹ́ lè wọ̀n ẹ wẹ́lẹ̀ 18,000 ẹ bá fọ̀rọ̀ Lizzy ẹ̀ ń tà mí ẹ bá kí n fẹ́ pé kí n ní kò gùn pẹ́ ni tó bá ń dà mí láàmú ni ẹ bá mi rajà ẹ bá mi sọ màdámù ẹ bá Lizzy sọ báwo ẹ fẹ́ mọ̀ bóyá enemy níyà bó rí friend ẹ̀ ń ṣí ni ṣé bẹ́ẹ̀ náà lẹ lọ́ọ̀fù mi tó ṣe bá mi rajà rí mi àbẹ́bẹ́ kì í sọ pé kóògùn pẹ́ni tó bá tún pè mí lórí ọ̀rọ̀ Lizzy ni mo sọ fún ìyá kan lẹ́nu mo ní láyé eyín ẹ má tún wánú kiri mi mọ́ ẹ máa send leak ẹ máa rò kó fẹ́ rajà ẹ ń ṣí ere ní ẹ máa sọ ní page ẹ máa sọ nínú WhatsApp mi wọn business mo ń ṣe ń bẹ̀ tó bá mi sọ̀rọ̀ kọ́kọ́ wo conversation mi àti ẹ̀ ṣé ò ti bá mi rajà rí ó bá mi rajà rí ẹ ná 1,000 sí mi rí ẹ ṣe nǹkan kan fún mi rí ẹ wá máa sọ pé kí máa ẹ bá Lizzy sọ̀rọ̀ ẹ fẹ́ máa fọ̀rọ̀ Lizzy ẹ̀ ń tà mí ni kí ló ń ṣe yín náà ẹ̀yin òró lówó sójú ni ó ń rè mí ni wẹ́ẹ̀ tí ó gàrí tí náà dò àríkẹ́ kí ló ń pẹ́ ẹlẹ́rìn àríkẹ́ èrò lélẹ́yìí ọjà wọ́n ti jẹ́ kó sápá mi lórí 18,000 ṣé àwọn kan mo ní 3 tones ẹ̀ náà 18,000 máa dúró síbẹ̀ kó dúró pé létà ìgbà yẹn kó wá fìyẹn kó wá ẹ́ńtà mi kó ra ajá 3 kó ra yẹ́rìngì 3,500 méjì kó wá máa sọ fún mi pé Lizzy wò máa fún ẹ lépè ni ìwọ tó lè bá mi sọ̀rọ̀ Lizzy ẹ̀yin tẹ́lẹ̀ máa bá mi sọ̀rọ̀ madam ẹ bá Lizzy ẹ̀yin tẹ́lẹ̀ mo mọ̀ pé ẹ bá wọnú inbox mi ẹ bá ra ajá tí mo pè má ti dé báyìí irú màámi láàárọ̀ irú màámi mo dúpẹ́ màámi mo dúpẹ́ láàárọ̀ ẹ mọ̀ ìgbà tí màámi mo dúpẹ́ kọ́ bá mi rà láàárọ̀ màámi mo dúpẹ́ àwọn ò bá mi rojọ́ irú màámi mo dúpẹ́ láàárọ̀ yìí almost 400,000 ìyá ẹ bá mi rajà wàláì ìyá yìí ò bá mi rojọ́ wọ́n bá ti ṣe I want this I want that ti ṣàníyàn màámi àwọn ṣìkà kí n tó jí ni mo ti rí owó over 300 ẹ̀yin kan máa ẹ̀yin tẹ́ ẹ̀ rajà àwọn èèyàn yẹn ò ní rojọ́ mọ̀ bá mi rojọ́ lọ títí ẹ fẹ́ pa mí ni ẹlòmíì kan lórí ọjà 10,000 báyìí ọ̀rọ̀ Lizzy máa sọ pẹrẹpẹ ṣé kí ló dé náà ẹ bá sí bíbá yòóbì gbọ́dọ̀ rí yín o irú màmí láàárọ̀ ìnẹ́ni ní ìsìn irú màmí Bíọ́lá àwọn náà tọ̀ débi báyìí lẹ́nu wọ́n rajà mo ní màmí máa lọ náà ní kíni mo ṣì ń rajà lọ́wọ́ màmí rajà kí ló dé màmí ngbòyà kí ni mo sọ pé ṣé màmá yẹn ń ṣe ṣé bìbí wọn lè pé kí náà ṣé ń tà ní mo ní màmí ṣé ń tà ní wọ́n ní ta kí ni ó ń wọ̀ mí lójú mo ra mú un fáwọn èèyàn ní àwọn ìyàtá àṣírí wọn ti bù
àwọn èèyàn pàtàkì wọn ò jẹ́ disturb mi ẹ̀yin oní ọjà 1000 náà ni oní àwọn ti rajà 35 lọ́n ṣe ni pé mo ní yẹ́rìn oníkiri yẹn ní ìṣẹ́ máa rí wọn máa náà fẹ́ràn wọn máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ líìsì máṣ tẹ́ ẹ bá ti bá mi sọ̀rọ̀ líìsì màdàmú ẹ bá líìsì sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ bára yín sọ̀rọ̀ ẹ lọ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ ó yá irú eléyìí ní ìsìn ó pọ̀ èrèlélẹ̀ mo láìkì ẹ̀pà lélẹ̀ 25,000. 25 fine ó wọ́n òyìnbó yẹn tà wọ́n ẹ̀rí very good orí mama you don't know very good product finish good product very fine one ẹ̀yin ìyàwó ọba náà lè jẹ́ kó láti ní tàwọn olórí ọba ẹ̀yin ìyàwó ọba náà lè jẹ́ kó wọ́n ẹ̀yin lè jẹ́ káwọn ẹni kan máa ṣe kí n because ẹ̀yin ìyàwó ọba lè tọ́ sí ìwọ tó bá rí pọ́pọ́ ẹ fẹ́ jọba tó bá wo rẹ̀ tó ní ipò ọlá dára o ipò ọlá ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa débẹ̀ o mi ò kọ̀ kó ná mi lówó mi ò kọ̀ kó ná mi láṣọ máa dé ní àtàtà máa dé ní ayé ń fẹ́ borí bá ìjọba lọ́la o mo sì máa dé ẹ̀yin tẹ́ ẹ máa fẹ́ kọ́kọ́ yín dọba ìlú èmi sì ní ìfẹ́ kọ́kọ́ tèmi kọ́kọ́ mi ò ní ìjọba ọlọ́run mi ti ẹ̀ gbàdúrà olórí láàfin ká wá máa pọ̀ rẹ́rẹ́rẹ́ a máa ní olórí àpọ̀ láàfin níbo àti ibo tá ló ló sórí ẹyí ṣó o gbádùn sáré ẹja o ti ń pè mí lólórí ní ìsìn olórí ibo olórí ibo èmi nìkan ni mo wà lé ọkọ mi yọ ẹ ní sórí burúkú olórí 001. èmi ò ní dó olórí báwo ẹ̀yin tẹ́ fẹ́ dó lórí ọba eléyìí 25,000 ẹ̀yin tó lórí gangan tẹ́ ẹ fẹ́ dó ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́kọ́ yín dọba ni o ọkọ tèmi ò dọba CAC làwọn ń lọ bọ̀dá àdìsá ò lè fẹ́yàwó méjì kò lè fẹ́yàwó bọ̀dá àdìsá àní tó bá bó ṣe wà ní tó bá bímọ síta gan àwọn ìjọ á máa yọ ọmọ àjọ lóye káàbọ̀ sí ọkọ mi ò ṣe ní kò yànjì àti pé kí ló máa bà tọkùnrin máa fi ìfẹ́ fẹ́yàwó ẹ má yẹ ká tanra wa o èmi rọ àwọn ọba tí ò fẹ́ ju ìyàwó kan lọ kí ló fà tó ọkùnrin fi fẹ́yàwó méjì ẹ mọ tó fà nígbà tó o bá tọ́jú ọkọ rẹ o tọ́jú ọkọ rẹ o ṣóúnjẹ fọ́kọ rẹ o ṣóúnjẹ fọ́kọ ẹ o tọ́jú ọkọ ẹ o ń táṣìírí ọkọ ẹ síta wá ní kó má fẹ́yàwó wo tó o bá lọ rí àwọn obìnrin tọmọ ọkọ tọ́jú tọmọ ayé ọkọ tún ṣe wọ́n gbọ́ ọkọ ẹ mọ̀nà kàì ìwọ tó gbọ́kọ bíi báskẹ̀tì òṣọkọ dáadáa ò tọ́jú àwọn ìyàwó àwọn ẹbí ọkọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tó bá yá kò lọ́kọ ò fẹ́ràn rẹ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu wọ́n máa wọ ọkọ ẹ̀ báyìí wọ́n máa wò báyìí wọ́n máa fi pọ́n ẹ lójú wọ́n máa fọkọ ẹ pọ́n ẹ lójú wọ́n máa fọkọ ẹ pọ́n ẹ lójú ọkùnrin wọn ní wálé wọn kí ló kàn wọn ọkùnrin orí wọn ní kí ló kàn mí kan pẹ̀ sí bàtà ọkùnrin ìtọkùnrin bá ti gbádùn ló máa lọ ọkùnrin báńgù wà báńgù rè 5,000 ní kò sọ́wọ́ tí ó gbà báńgù ni ó lọ dáadáa ó tún lórúkà 5,000 kò ní pẹ́ tán ó ní elélélé. $18,000 èmi tí mo lọ kọ 6 stones 8 kí ni tí mo lọ kọ 6 cord 8 cord ni 8 cord wọ́n ṣe léra wọn lè wà òkè gan 18,000 àbí 18,000 èyí ló wá kù ní 7,000 ó pọ̀ fẹ́ni tó bá lówó lọ́wọ́ mo ṣe ní sífà mo ní góòdì 7,000 eléyìí mo ti taṣọ àwọn ọmọ ewé mo ti taṣọ ìyá yín gáùn mo tún ta yẹ́rìngì àwọn ọmọ ewé eléwé ń jẹwé eléwé ń jẹwé eléwé ń jẹwé eléwé ń jẹwé gbogbo àwọn máa sí jẹ má dé o eléwé ń jẹwé 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 àwọn máa sí jẹ má dé orí social media eléwé ń jẹwé
eléwé ń jẹwé eléwé ń jẹwé gbogbo àwọn ọmọ abugi jẹ social media eléwé ń jẹwé gbogbo ẹ̀yin ọmọ abugi jẹ eléyìí jọ yín ewé ni àbẹ̀wé yìí náà kọ́ gbogbo àwọn ọmọ abugi jẹ àbẹ̀wé yìí náà kọ́ ẹ̀yin èèyàn pàtàkì tẹ́ bá ra ẹ̀ ṣọmọ ewé o èèyàn pàtàkì ni o àwọn olóbùkù sẹ̀tì mo fi kí ló kàn wá mo fi ń mú fún wọn jẹ náà àbẹ̀wé yìí náà ewé ni ẹ bá ti léwé àwọn ẹ bá lẹ̀ fẹ́ rewé ẹ bá lẹ̀ fẹ́ rewé àwọn ọmọ àwọn abugigẹ orí social media ewé wọn rè ewé rè. ẹ kò fún wọn. Olórí ìwà rèé olórí ìwà jọ̀wọ́ o Àbíkẹ́ communication ìwọ làwa gbòjìlé Àbíkẹ́ communication ìwọ làwa fẹ̀yìntì ọbọlúwa èrèlúwa dákun máma nà wá o èrèlú máma nà wá lẹ́gbàá ẹ wò jewelry Àbíkẹ́ communication rè 10,000 ni gbogbo ẹ̀ ní sẹ́ẹ̀tì 10,000 ni tẹ́ bá ti ní tàwọn ìyá Àbíkẹ́ communications very simple because àwọn simple gbogbo ayé wọn simple wọn gentle wọn máyé le olélè gbogbo nǹkan wọn gentle ni ẹ fún mi ní set eléyìí ajá awúlà tù súlẹ̀ ajá ẹ bá mi gbé rì awúlà tù súlẹ̀ celebration director awúlà tù súlẹ̀ celebration director London lọmọ wà ọmọ Ìkòròdú orí ìwù èló lájà àwùlá èló ní 5,000 alájà orin wá tó báyìí 5,000 lélẹ́yìí alájà 5,000 àbí kí n increase owó ẹ̀ ni ó ti fine jù ẹ ṣú ọ̀pẹ ṣe mistake mo like earring ìdákúdànù ẹ lọ kí ló kàn mí tó bá ti pàlàgà òun láti tán kòkà wá ń bí mélòó ló wà mélòó lára méjìlá pé gbogbo àwọn ọjà yìí àwọn ọjà mi tó pé dọ́sìn méjì dọ́sìn mẹ́ta wọn ò pọ̀ rárá eléyìí 12 ni bíi kí n wo mọ́ wọn pé àbí tí n bá kó yòókù sẹ́ 12 ni méjì 12 ni ó fáìn ìbàjẹ́ ẹ mọ̀ kọ́lá jáàbù láyẹn fáìn gan ẹ mọ̀ kọ́lá jáàbù láyẹn fáìn gan ẹ jẹ́ fún Tóyìn gangan mi lọ́jà Tóyìn tòmátò mi èlé ni Tóyìn tòmátò èlé ni Tóyìn tòmátò Tóyìn mi ìgangan mọ́ mi Tóyìn 6,000 lélẹ́yìí o Tóyìn tòmátò ìgangan nílé rẹ̀ Èkìtì nílé rẹ̀ 60,000 eléyìí le jù eléyìí ó le koko ó fine ó pọ̀ ó le koko ó dùn eléyìí dùn dáadáa eléyìí tá a fẹ́ ṣó eléyìí tí mo fẹ́ ṣó tá la máa fẹ́ lè yù mo pé ẹ máa pé mo pé Canada mo pé òun ló fún wa ní ringing tone mo pé ó fún wa ringing tone mo pé ayé rìkọ́dà mo pé
mo pé ẹjọ́ náà ti já orí yẹn kọ mo ní ẹ ní sùúrù náà ẹ ti ń bo yẹn jẹ́ náà mo pé ayé rìkọ́dà mo pé díẹ̀ bá ṣe díẹ̀ mo pé ayé rìkọ́dà mo pé ayé rìkọ́dà mo pé ó fún wa ní ringington mo pé Amẹ́ríkà ló wà mo pé ringington mo pé ti Radisson ló ti ṣẹlẹ̀ ringington olólógbò ṣẹ̀gbóhùn yẹn ni mo pé 6'5" èló ni mo pé 7'5" mo pé ẹgbà mi o 7'5" ni mo pé o 7'5" mo pé o 7'5" mo pé Canada eléyìí 5K eléyìí máa da ẹ bá ti ní tábà ní tínàdò lélẹ alálìyàtù gbogbo nako alálìyàtù tínàdò 5,000 lélẹ olúwa ṣe ìyọ ẹ máa gbọ́ tó ìjà náà wọ́n ní kí n fa Àbíkẹ́ Jagabanu tó yẹ pé Àbíkẹ́ gba 1 ó gba 2 ó gba 3 number 1 Àbíkẹ́ number 2 Àbíkẹ́ number 3 Àbíkẹ́ ṣé ìròpò yìí sì ní number 1 and 2 3 jẹ́ ìròpò yìí sì ilé ó fún ìbàjẹ́ báàgì ẹ bá ti bá alálìyàtì ó ń rè ó pọ̀ gan ó dùn gan elélélé 5,000 lélẹ̀ 5,000 lélẹ̀ ẹ jọ Àríkẹ́ alájọ 416 Àríkẹ́ alájọ 416 Àríkẹ́ alájọ 416 Àríkẹ́ alájọ 416 a máa fún lárí ni lárí ayọ̀ àrí lárí stubborn ẹ̀yẹ wo léyìí láyọ̀ ẹ wo láyọ̀ ẹ̀yẹ wo ti láyọ̀ correct tí láyọ̀ mú èlò nìyẹn 4-2 ẹ̀rí bó ṣe ń bling bling 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 láyọ̀ ni láyọ̀ ló lélẹ̀ ẹ̀rí láyọ̀ ẹ̀rí bìtì láyọ̀ bó ṣe ń dún láyọ̀ àrí stubborn láyọ̀ àrí stubborn láyọ̀ àrí ẹ wò láyọ̀ àrí stubborn nìyẹn abiyamọ ayé o abiyamọ ayé o 28 abiyamọ ayé o 28 38 ni o abiyamọ ayé 38 abiyamọ ayé 38 abiyamọ ayé 38 Sọjí o lè kíyèsára 3,000 Sọjí o lè kíyèsára 3,000 Sọjí o lè kíyèsára 3,000. Alábòsí ni mí èló lálábòsí 4-5 alábòsí ni mí 4-5 alábòsí ni mí 4-5 lílé alábòsí ni mí 4-5 ṣọ́ra yìí. Ẹ jọ̀ọ́ Kúdírátà lówó lélẹ́lẹ́yìí Ajákùdí ló lélẹ́yìí 5,000 Ajákùdí ló lélẹ́yìí Ajákùdí ló lélẹ́yìí Kúdírátà ló lélẹ́lẹ́yìí. Kí tẹ̀ lórúkọ Alájákùdí kí lórúkọ iṣẹ́ ẹ̀ tó máa ń ṣe ẹ ṣáà ti mọ láwọn lólè eléyìí Ajákùdí yẹn 5,001 lélẹ̀ ó pọ́nìṣì méjì o 5,001 Ajákùdí ló lélẹ̀ 5,001 ṣé ẹ rí i pé ẹ máa rí màá wá fi kan wọ̀nyí ìyẹn 3,007 ẹgẹ́ ń fún
straight from the heart nìyẹn straight from the heart ẹ rí pé ó dúró rẹ̀ àwọn tó ó straight látòkèdè lẹ́ni ẹ rí straight from the heart eléyìí 37 ni ẹ máa bí mi pé kí ni ìyàtọ̀ company kan náà ṣe tẹ́ ẹ bá wò dáadáa ó nípọn jura wọn ó sanra jura wọn ó dúró jura wọn lọ ó ṣe ajá Kudi cut yes Kudi cut ni mo ṣe kọjá yìí Kudi cut ni mo ṣe. Gloria Popsi ọmọ mi 3-2 Gloria Popsi Gloria Popsi Gloria Popsi 3-2 Gloria Popsi kí lorúkọ ọmọ mi tó wà ní orí YouTube yẹn o tó máa ń gé show wa báyìí lórí YouTube kí lorúkọ ọmọ tó wà lórí YouTube yẹn tó máa ń gé show gan ẹ. Gloria Popsi èèyàn yìí a ti ṣe Tóyìn gangan ẹgbẹ́ fún Queen Temi lélẹ̀ kí gbogbo ẹ̀yàn ọmọ PDP tẹ̀bá wà bíbà tẹ́ẹ̀bà ti bá Queen Temi lélẹ̀ máa tún fi èpè ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ẹgbẹ́ yín àwọn ètò ti wọlé gbogbo àwọn gọ́vnà tẹ̀tì rí gbowó oúnjẹ lọ́wọ́ wọn Queen Temi ẹ pa àwọn ọmọ ẹgbẹ́ yín gan ẹ bá mi ta eléyìí èrò lélẹ̀ 4-5 Queen Temi gbogbo eléyìí fún àwọn gbogbo ẹ̀yàn ọmọ PDP tẹ̀wà lórí pláfọ́ọ̀mù obìnrin tẹ́ẹ̀bà ti bá mi rajà máa fẹ́ bú gbogbo àwọn ọ̀gá yín pa gbogbo àwọn ọ̀gá yín máa bú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá mi rajà 4-5 ni ẹ pera yín jọ ẹ pera Bukky Jesse ẹ jẹ́ fún Bukky Jesse ẹ fún mi lọ́jà fún Bukky Jesse Bukky Jesse máa ń láìka ó láìka àwọn nǹkan báyìí yes ó máa ń láìka nǹkan tó bá tóbi báyìí ẹ wo Bukky Jesse ẹ rí bó ṣe fine 3-5 ó máa ń láìka nǹkan tó bá tóbi torí Bukky Jesse máa ṣe Bukky Jesse elélélé àwọn nǹkan ẹ yẹ kí n ṣe mo fẹ́ ṣe Bukky Jesse 1 and 2 ni ó máa ń láìka nǹkan báyìí elé 3-5 lélẹ̀ 3-5 lélẹ̀ Bukky Jesse mo ti ok wọ́n lélẹ̀ irọ́ ìyá Ìbàdàn ló lélẹ̀ yìí náà a ti ṣe ìyá Ìbàdàn ní gbàgbé Bukky Jesse ló lélẹ̀ Bukky Jesse pàdé mi Bukky Jesse 3-5 àmọ̀rí ọmọ mi àmọ̀rí ọmọ mi àmọ̀rí ọmọ mi àmọ̀rí ọmọ mi 4-5 àmọ̀rí ọmọ mi 4-5 àmọ̀rí ọmọ mi 4-5 àmọ̀rí ọmọ mi 4-5 àyà nìkan ní 4-5 àmọ̀rí mo ti ṣe sí lárí sọ́bọ̀ mo ti ṣe àmọ̀rí ọmọ mi lélẹ́yìí 4-5 ni àmọ̀rí ọmọ mi lélẹ́yìí 4-5 ni ẹ jẹ́ má bá mi dárúkọ àwọn èèyàn pàtàkì ẹ bá mi dárúkọ wọn eléyìí ó pọ̀ Bukky Jesse nìyẹn ẹ wò ẹ̀yin tẹ́ ẹ bá tún wá Bukky Jesse 1 mo sọ pé máa fún Bukky Jesse ní méjì o ẹ wò Bukky Jesse 2 ẹ rí 3-4 ní kòǹbó mo ti ṣàbíamọ ayé sẹ́yìn mo ti ṣàbíamọ ayé sẹ́yìn máa fún ẹ jẹ́ kí n fún ìyàwó lẹ́gbàá àti ìyàwó ẹ̀pàgbó ìyàwó lẹ́gbàá àti ìyàwó ẹ̀pàgbó pẹ̀dá mi báyìí sí báwa ìyàwó lẹ́gbàá báyìí sí báwa èló lélẹ̀ ìyàwó lẹ́gbàá báyìí sí 3,000 báwa gbogbo ẹ̀yin ẹ̀gbà mọ́lí ìṣàbí ọmọ gbogbo àkàrà bàbá ìyàwó yín ra yẹrí ó dẹ̀ kù sí yín lọ́wọ́ 3,300 ta ló lọ́kọ́ ta 3,000 sílẹ̀ alórí everybody ò ṣiṣẹ́ mọ́ 3,000. ṣé ẹ rí mo fẹ́ fún eléyìí ní ọmọ mi ọmọ pàtàkì sísítà mi ní ọmọ ẹ̀gbà mọ́lí ìṣàbí Ebony Lips ẹ mọ̀ nǹkan tí mo fi fún Ebony Lips ní orúkọ ẹ̀ ẹ̀ra yẹrí Ebony Lips ṣé ẹ rí yẹrí ẹ̀yin ọmọ bí tọ́ máa ń fi sí àwọn yẹrí tọ́ máa ń fi sí irú bíbà tọ́ máa ń fi sí bítọ́ọ̀nù ẹ ti mọ yẹrí yẹn tọ́ máa ń pa mọ́rú bíbà wọ́n máa ń tẹ̀ méjì bá ẹ ti mọ̀ ṣé ẹ ti mọ̀ Ebony Lips ni wá ti ní Ebony Lips Ebony ó fún ìbàjẹ́bàjẹ́ 3-7
wọ́n máa ń tẹ̀ mọ́ ẹ tí wọ́n rẹ́rìn gẹ̀ ẹ tí máa ń tẹ̀ mọ́ ebony lips èèyàn yìí. Faith Benson wọ́n ní Obanla you want to collect all my salary. Kí la wá rà ṣé ó burú kẹ́yìn èèyàn pàtàkì kẹ́ẹ̀rajà lọ́wọ́ wa lẹ́yọ kọ̀ọ̀kan ó ka àti Faith Benson yẹn fún nǹkan tẹ́ ẹ̀ wá ṣe yẹn yẹ́rìngì Faith Benson rè yẹ́rìngì Faith Benson rè yẹ́rìngì Faith Benson rè yẹ́rìn ó kú ìyàwó ẹ pagbo yín mi ká òlele Faith Benson yẹn 2,800 Faith Benson 2,800 ìyàwó ẹ pagbo yín mi ká ó tilẹ̀kùn mọ́ wọn òbí ká ẹ lè gbé rí ẹ wá jẹun bíbà lè táwọn bá fún wọn ló jẹ ó tilẹ̀kùn mọ́ wọn òbí kàkàrà ẹ pagbo yín mi ká tilẹ̀kùn mọ́ wọn òbí kàkàrà ìyàwó ẹ pagbo yín mi ká tilẹ̀kùn mọ́ wọn òbí kàkàrà pàrẹ́. Ẹ rí ohun ọkú dànù 5,300 rí ẹ rí ìyàwó ẹ pagbo ni ẹ rí ọlọ́run ẹ rí tá a rí jáde ó pọ̀ pa ìyàwó ẹ pagbo lélele ẹ tún fún mi lórúkọ àwọn alálùbáríkà èèyàn ìyàwó láti snẹ́ brọ́dà mi láti snẹ́ olórí wa láti snẹ́ èèyàn yìí láti snẹ́ èèyàn yìí láti snẹ́ olórí wa láti snẹ́ ìyàwó láti snẹ́ ó pọ̀ bàjẹ́ ṣé ẹ rí bí mo ṣe wà yìí mo fẹ́ fi ṣé nìkan sáré fi wọ̀nyí bá a mú ṣé nìyẹn wá ẹ bá mi bèrè ẹ máa sọ mi pé ṣé nìyẹn Mayowa 1 Mayowa Bísí Wellington Mayowa 1 Bísí Wellington orúkọ la tún máa ń pè Bísí yẹn náà mẹ́ta ni ọjà mẹ́ta máa ta òun nìkan tán Mayowa ló lélẹ̀ Mayowa ló lélẹ̀ yìí yóò pọ̀ púpọ̀ ó pọ̀ Mayowa ló nẹ̀ ó rí yọ ni ẹ jẹ́ bá mi ta Mayowa ló lélẹ̀ yìí 85 Mayowa ló lélẹ̀ yìí 85 Mayowa 1 85 Mayowa 2 16,000 Mayowa 2 ẹ wòran Mayowa ló lélẹ̀ 16,000 ó pé ó dúró re kò ń bó kò tí kò ṣá ẹgbàgbé wèrè ṣókà ni Mayowa ló lélẹ̀ yìí ó di 2 Mayowa ti rí dà má yọ má wọrí 16.